oníkan rọ̀ lóyè àwọn afọbajẹ wọn làwọn ò lè rọ̀ lóyè. olójú èyí tó ṣe Ṣàngún olójú èrìgì tó ṣe Jòbì erin nìkan ló gbọ́ kákáká tàjànàkú nìkan ní tẹ́tí ẹ̀ ní gírígírí Àríkedere dé ìwòsàn dé ìmọ́lẹ̀ ní bàbá òkùnkùn irú ogun wo ní bá fínra irú ẹ̀sán wo ló ń bọ̀ wò yájà tí òjò gbádùn tí òjò rí mú mi Fàdílátì Sheikh Yusuf Àríkedere òun lọ̀nà àbáyọ fún gbogbo àwọn ẹ̀sán tí ń bọ̀ wò yájà sẹ́ẹ̀rọ ọmọ bí ni ìwọ tó máa mú bọ́ ọkọ tàbí ìyàwó ìwọ tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun tó ti dààmú tí ò bọ́ sí Fàdílátì Sheikh Yusuf Àríkedere yóò bọ́ fi àdúrà jagun ṣẹ́gun ìwọ tọmọ rẹ ti di gíràn tó ti fẹ́ yẹ̀yà kúyà tètè máa múra sọ́dọ̀ Sheikh Yusuf Àríkedere nínú ara rẹ̀ sẹ́ ti ń ṣe ọ́ ni èyí tí ń ṣe ọ́ nínú egun èyí tí ń ṣe ọ́ nínú ara orúkọ Ọlọ́run ọba Allah ni wọ́n fi yanjú ẹ̀ wọ́n tún ní àwọn àgbo tó jẹ́ pé wọ́n kì pẹ̀lú ìlànà súnà Nábì Muhammadu kọ́ńbẹ́ ńlẹ̀ bìbà ọ̀yẹ́lẹ́sìn kankan sílẹ̀ o má fi wòsàn rẹ dọ́là kí lóògùn ẹ ti ń dojú kọ kí náà ìsàn ti ń bọ̀ ọjà ẹ tètè tara ṣàṣà ẹ máa bọ̀ wá sí Babsam Spiritual and Healing Center bí wọ́n ṣe ń kọ́ máa ń kéwúyè kóró làmìlaka bẹ́ẹ̀ ni wọ́n tún ṣètọ́jú ẹni tó bá nàmódì kìlómítà 25 Ìkòròdú Ìságámù road car wash bus stop ọmọlẹ̀yẹ area Ògìjọ nípínlẹ̀ Ògùn ẹ tún lè kàn sí wa ní Basin bus stop ní Ìkòròdú lágbègbè Eyitawera fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe 08167082202 lẹ́ẹ̀kan sí 08167082202 lọ́dọ̀ ìmáàmù Alhaji Àríkedere ọ̀rẹ́ ti já sọpẹ́ sáyọ̀ Insha Allah. kí gbogbo ẹ̀yin ará ilé àwọn èèyàn kan pè mí wọ́n ń bí mi nípa ọba kan tí wọ́n sọ pé wọ́n mú nílùú òyìnbó ipò ṣe fraud wọ́n ló ṣe fraud lórí àwọn bóyá àwọn àtàwọn òyìnbó ṣá wọ́n jọ ṣe fraud wọ́n wá ń bi mí pé kí ni mo rí sí pé àwọn ìjọba wọ́n ní kàn rọ̀ lóyè àwọn aráàlú wọ́n ní wọn ò gbọ́dọ̀ rọ̀ lóyè àwọn Afọbajẹ láwọn ò lè rọ̀ lóyè àwọn aráàlú ní kàn rọ̀ lóyè àwọn Afọbajẹ wọ́n láwọn ò lè rọ̀ lóyè. ṣé ẹ rí ojú tèmi fẹ́ fi wo ibẹ̀ yẹn ó dàbí èpè ọba yẹn olórí dáadáa ni olórí dáadáa ni ní ojú tèmi fẹ́ fi wò ó bá a dẹ̀ ṣe ń wo ọ̀rọ̀ yìí lọ ó ṣeé ṣe kó bá yìí dé kí wọ́n tó padà fi sórí ipò yẹn aráàlú tán ní kànràn lóyè ní táwọn ń wò ní pé ó lu jìbìtì ó bà wọ́n lójú jẹ́ àwa ò sí ń bẹ̀ o bóyá ṣe ló lu jìbìtì lóòótọ́ o bóyá kò lu jìbìtì o ọ̀rọ̀ tí àwọn méjèèjì ń sọ làwa fẹ́ gbé yẹ̀wò. tó bá yẹ pé lu jìbìtì olùjọba Amẹ́ríkà ń jìbìtì ní tí ò dáa ni Islam faramọ́ ṣùgbọ́n àwọn afọbajẹ tán láwọn ò lè rọ̀ lóyè ẹ lọ wò ó dáadáa o aráàlú ò súnmọ́ bá o afọbajẹ ni ó súnmọ́ ọba tá à ń sọ yìí ó ṣeé ṣe kó dáa sí wọn káwọn wá wò ó pé ẹni dáadáa tó dáa sáwọn yìí lóòótọ́ ló ṣe tí ò dáa ṣùgbọ́n ajé á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀ ẹjá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀ àmọ́ o ìmọ̀ràn táwọn kàn fún wọn níbẹ̀ yẹn ò ju wípé méjì náà lọ̀rọ̀ yẹn alákọ̀ọ́kọ́ ẹjá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀ ní lóòótọ́ agbẹ́jọ́ ẹnu ẹnìkan dá àgbà òṣìkà ni ẹ wà á yọ lóyè ní o yóò yìí wà ń bẹ̀ ní o ẹ̀jẹ̀ ajé òde náà torí pé ibi tó lọ́jọ́ ni ẹ̀jẹ̀ ajé òde ẹ̀jẹ̀ ajé òde nígbò bá dé àmọ́ tá a sọ sí subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina alhamdulillahi rabbil alamin.